ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ Nàìjíríà ló péjú pésẹ̀ sí ilé ìtura Èkó Hotels and Suites tó wà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025 láti wo bí gbajúmọ̀ aláṣẹ ní Hilda Baci ṣe ń ṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ lágbàáyé. Ìrẹsì jọ̀lọ́ọ̀fù jẹ́ oúnjẹ tó gbajúmọ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Ní ọdún 2003 ní Hilda Baci di ìlúmọ̀ọ́ká nígbà tó ṣe ìpèníjà gẹ́gẹ́ bí aláṣẹ tó dáná fún ìgbà tó pẹ́ jùlọ tí àjọ Guinness World Record sì fún ní àmì ẹ̀yẹ pé ó ṣe oúnjẹ fún wákàtí 93 àti ìṣẹ́jú 11. Hilda Baci sọ fún iléeṣẹ́ ìròyìn pé ìdí tí òun fi ṣe ìpèníjà náà ni pé Nàìjíríà kì í gbẹ̀yìn níbi ohunkóhun. Àwa làgbà nílẹ̀ Áfíríkà tí ìrẹsì jọ̀lọ́ọ̀fù sì jẹ́ ohun tí wọ́n mọ Áfíríkà mọ̀. Mo wá rò pé ó máa dára láti ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ àti pé ó máa jẹ́ ohun ìwúrí fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà àkọ́kọ́ rẹ̀ tí èèyàn yóò dìde láti ṣe ìkòkò ìrẹsì tó tóbi jùlọ lágbàáyé bí wọ́n ṣe ń fọn rere Hilda Baci àti Guinness World Record lórí ayélujára. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn èyí tí púpọ̀ wọn jẹ́ ọ̀dọ́ àtàwọn tó fẹ́ràn oúnjẹ ṣe péjú pésẹ̀ síbi tí àsè náà ti wáyé láti ṣe àtìlẹ́yìn fún Hilda Baci. Hilda Baci sọ fún iléeṣẹ́ ìròyìn pé ó tó ọdún kan tí òun fi ṣe ìpalẹ̀mọ́ láti mú kí àsè náà wá sí ìmúṣẹ ó ní oṣù méjì gbáko ló gba òun láti ṣe ìkòkò tí wọ́n fi ṣe oúnjẹ náà àti pé nílẹ̀ yìí ni àwọn ti ṣe ìkòkò náà ó ṣàlàyé pé ìkòkò tí wọ́n fi ṣe ìrẹsì ọ̀hún jẹ́ lítà 19 pé èèyàn tó lé ní 300 ni àwọn jọ pawọ́pọ̀ láti ṣe àsè náà ó ní àwọn èlò tí wọ́n lò láti fi ṣe oúnjẹ náà jẹ́ báàgì ìrẹsì 200, páálí tòmátò alágolo 500, ọ̀pọ̀lọpọ̀ adùn ọbẹ̀, àlùbọ́sà 600 kìlógíráàmù, omi 6,000 kìlógíráàmù, ẹran ewúrẹ́, òróró 700 kìlógíráàmù. Àmọ́ níṣe ni ọ̀rọ̀ náà bẹ́yìn yọ nígbà tí ìkòkò ìrẹsì náà tẹ̀ ní ẹ̀gbẹ́ nígbà tí wọ́n fẹ́ fi ọkọ̀ ńlá gbé láti wọ́n wò. Àwọn aláṣẹ náà sáré ṣẹ́ ọwọ́ sí awakọ̀ ọ̀hún láti má gbé mọ́ tí wọ́n sì pín oúnjẹ náà sínú abọ́ fún àwọn èrò tó wà níbẹ̀ Ní ọdún 2003 ni àjọ Guinness World Record ti kọ́kọ́ dádé ẹni tó ṣe oúnjẹ fún ìgbà tó pẹ́ jùlọ fún Hilda Baci. Ó di ìlúmọ̀ọ́ká nígbà náà fún bí ó ṣe dáná fún ọjọ́ 4 láìsinmi tí ọ̀pọ̀ èèyàn tó fi mọ́ àwọn olóṣèlú àtàwọn èèkàn ìlú tí wọ́n kan sáárá sí àjọ Guinness World Record nígbà náà sọ pé òkìkí Hilda Baci kàn débi pé ọjọ́ 2 ní ojú òpó àwọn kò fi ṣiṣẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń kàn sí ojú òpó náà. Ó gba ipò ẹni tó ṣe oúnjẹ fún ìgbà pípẹ́ lọ́wọ́ ọmọ ilẹ̀ India kan Lata Tondo tó ti wà nípò náà láti ọdún 2019 pẹ̀lú nǹkan tó lé ní wákàtí 5. Ta ni Hilda Baci ọ̀hún gan-an? Ní 20 oṣù kẹsàn-án ọdún 1995 ni wọ́n bí Hilda Eviong Baci tí ọ̀pọ̀ mọ̀ sí Hilda Baci, ọmọ bíbí ìjọ ìbílẹ̀ Nzit Ubiam ní ìpínlẹ̀ Akwa Ibom ni. Lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ Madonna University, Anambra nínú ìmọ̀ ẹ̀kọ́ sociology ló bẹ̀rẹ̀ oúnjẹ sísè tà. Ó ní òun ní ìmísí oúnjẹ sísè láti ọ̀dọ̀ ìyá òun Linda Ndukwe tí òun náà jẹ́ alásè. Yàtọ̀ sí oúnjẹ sísè, Hilda Baci tún jẹ́ òṣèré tíátà tó sì ti kópa nínú àwọn sinimá bíi Dream Chaser, A Walk on Water àti Mr and Mrs Robert. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì.
ìkànnì Jígí Alárà 24 bàbá gbogbo.